Because what is she making dáná fún yín? But dáná fún yín ẹ̀rọ àbáyìn. Ẹ tún ní pizza. Gbogbo ẹni mo bọ́ ṣe kitchen. Nko Debi o ka ogbo oúnjẹ kalẹ̀ jọ ṣé restaurant la wà ní. Eatery ni bí o kọjá eatery gan pàpà. Ó di restaurant. Ọ̀gá mi gbogbo nǹkan pátápátá báyìí ló wà. Kó náà fẹ́ pé yàn lẹ́fẹ̀ẹ́ jẹ ó máa kó fún mi. Ó lè yẹ kó ní mọ́tà náà lẹ́fẹ̀ẹ́ bóyá wà ní. Wọ́n mi ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n ní o ṣègùn nínú wọn dùn. Ṣé ibi tí inú wọn dùn dé ẹ̀? Wọ́n mi fẹ́ máa tẹ̀lé wa wá síbí ìgbà nígbà tá a sọ fún wọn pé ọ̀dọ̀ là ń bọ̀. Wọ́n ní kó gbé gift yìí wípé kó bá wọn gbé fún mọ́mì. I don't understand it. Gift wọ́n ní kí n gbé fún ẹ kí wọ́n lè gbé fún mọ́mì. You mean pé wọ́n ní kó gbé fún mi pé kí n gbé fún mọ́mì mi, my own mom. Àti pé ṣé mọ́mì mọ mọ́mì mi ni? Ṣé mọ́mì mi ló ṣe wọ́n lóore ni? Kò yé mi. Me understand. No, wọ́n kọ̀ wò pé kíní ìkó tó straight ni àgbàlagbà ni wọ́n. So wọ́n dẹ̀ feel pé àwọn ọmọ nǹkan tí ìwọ lè like àti nǹkan tó like. Exactly. So wọ́n mọ̀ pé gẹ́gẹ́ bí àgbàlagbà táwọn jẹ́ tó dẹ̀ ti bí wá tá dẹ̀ jẹ́ kó mọ̀ pé onímọ̀ sí. Nǹkan táwọn náà lè wọ̀ àti nǹkan táwọn náà lè gbà. Wọ́n náà fẹ́ gbé fún mọ́mì ẹ̀ náà. Wow, mọ́mì ti lọ fà. Wọ́n ṣe máa ní kó gbé gift fún mi kí gbé fún mọ́mì. Mọ́mì ti lọ fà now. Babe, mi ò fẹ́ bá mi gbé fún mọ́mì pé mi ò fẹ́.